A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Àwọn ọba ìpínlẹ̀ Èkó ti ké sí ìjọba ìpínlẹ̀ Èkó kí ó ṣe àlékún owó olóṣooṣù wọn títí kan owó ìjókòó bí wọ́n ti ń béèrè fún ìpín nínú owó tó ń wọlé láti ìjọba ìbílẹ̀. Àyàngbọ̀nrẹ̀ ìlú Ìkòròdú Ọba Abdulrasheed Ṣótóbi ni ó rawọ́ ẹ̀bẹ̀ yìí gẹ́gẹ́ bí aṣojú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Èkó níbi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta tí Ministry of Local Government, Chieftaincy Affairs àti Rural Development ṣe àgbékalẹ̀ ní ilé ìtura Sheraton Ìkẹjà. Àgbékalẹ̀ ètò yìí ni wọ́n gbà lérò láti fi mú ìbáṣepọ̀ wáyé láàrin ìjọba àti ìgbìmọ̀ lọ́balọ́ba fún ìdàgbàsókè ìgbèríko. Ọba Ṣótóbi rọ ìjọba kí ó ṣe àgbéyẹ̀wò àti àlékún owó tí ó tọ́ sí àwọn ọba bí ó ti ṣe àpẹẹrẹ ìnáwó wọn tó ń fojoojúmọ́ lékenkà sí láàfin wọn. Bákan náà ni ó tún béèrè fún ìdá 5 nínú ọgọ́rùn-ún 5% allocation láti owó tí ó ń wọlé láti ìjọba ìbílẹ̀ bí ó ti ṣe àríyànjiyàn wípé àwọn ọba ń kó ipa pàtàkì nínú ìdàgbàsókè àti àlàáfíà ìlú. Ọba yìí ní kí ìjọba fún ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè LCDA 37 ní àtìlẹ́yìn tí ó yẹ lábẹ́ òfin kí iye rẹ̀ lè lékún sí 57. Ọba Ṣótóbi dá lábàá kí ìjọba ṣe àgbékalẹ̀ ètò tí yóò mọ rírì àwọn ọba gẹ́gẹ́ bí alákòóso ilẹ̀ ní ìpínlẹ̀ Èkó kí èyí lè dẹ́kun fàákájà tó ń wáyé lórí ilẹ̀. Ó ní àwọn kò ṣe orogún pẹ̀lú àwọn adarí olóṣèlú ṣùgbọ́n kí àwọn jọ gbé papọ̀ láti ranra wọn lọ́wọ́ nípasẹ̀ ìjíròrò àti àbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni ààrẹ Bọ́lá Tinubu gbàlejò àwọn gómìnà akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ ọmọ kíláàsì ọdún 1999 ní ilé agbára ìlú Àbújá fún ayẹyẹ àtúnrí reunion ìrìnàjò òṣèlú wọn ní ìpele kẹrin òmìnira orílẹ̀-èdè. Ẹgbẹ́ tí gómìnà àná fún ìpínlẹ̀ Èdó Olóyè Lucky Ìgbìnẹdọ̀ ń darí ní ìpàdé àtìlẹ́kùnmọ́rí ṣe pẹ̀lú ààrẹ tí àwọn kan ṣe àpèjúwe ní ìjíròrò lórí ìṣèjọba gidi àti ìtẹ̀síwájú lórí ìṣèjọba tiwantiwa. Ààrẹ Tinubu tí òun náà sìn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó láàrin 1999 sí 2007 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú ìbápàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ àtijọ́ lẹ́yìn 20 ọdún. Ìjíròrò wọn ni a gbọ́ wípé ó dá lórí bí àwọn akẹgbẹ́ rẹ̀ yìí ṣe lè fi ìrírí wọn ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba àti ìgbìyànjú wọn fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Àwọn ẹgbẹ́ 1999 yìí ni wọ́n rí gẹ́gẹ́ bí òkúta igun cornerstone ìṣèjọba tiwantiwa nítorí àwọn ni ikọ̀ àkọ́kọ́ tí wọ́n dìbò yàn lẹ́yìn òmìnira orílẹ̀-èdè lọ́wọ́ ìjọba ológun. Lára àwọn gómìnà àná tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé àná láti rí Olóyè George Akume láti Benue tí í ṣe akọ̀wé ìjọba àpapọ̀ báyìí, Olóyè James Ibori láti Delta, Lucky Ìgbìnẹdọ̀ láti Edo, Sam Egwu láti Ebonyi, Adamu Alero láti Kebbi àti Donald Duke láti Cross River. Àwọn yòókù ni Boni Haruna láti Adamawa, Níyì Adébáyọ̀ láti Èkìtì, Adamu Muazu láti Bauchi, Ibrahim Saminu Turaki láti Jigawa àti Jolly Nyame láti Taraba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà fún iṣẹ́ òde David Mark ti sẹ́ lórí àhesọ láti ọ̀dọ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso wípé ìṣèjọba Tinubu ti yọ ẹkùn àríwá kúrò nínú iṣẹ́ àkànṣe ojúnà. Mínísítà ṣe àpèjúwe ẹ̀sùn yìí ní irọ́ pátápátá láti fi ṣini lọ́kàn fún ìmọ̀tara ẹni. Ó wá rọ gómìnà àná kí ó tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ lórí bí ó ṣe ṣi ará ìlú lọ́kàn kí ó sì kó ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ jẹ. Bákan náà ni Umahi rọ Kwankwaso kí ó dúró lórí àlàyé tí ó fìdí múlẹ̀ fún àǹfààní orílẹ̀-èdè. Umahi wá rọ ọmọ Nàìjíríà kí wọ́n má fi ọkàn sí ọ̀rọ̀ Kwankwaso bí ó ti fi dá wọn lójú wípé ààrẹ Bọ́lá Tinubu tẹra mọ́ ojúṣe rẹ̀ fún ìdàgbàsókè gbogbo Nàìjíríà láìṣe ojúṣàájú àti pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Fún àrídájú, mínísítà ké sí ẹnikẹ́ni tí àwíjàre yìí kò bá dá lójú láti wá bá a ní gbólóhùn lójútáyé lórí
lórí iṣẹ́ àkànṣe ojú náà. Ó fi kún un wípé nínú ọgọ́rùn-ún 100% iṣẹ́ àkànṣe ojú náà tó ń lọ lọ́wọ́, ẹkùn àríwá nìkan ní ìdá 52%, 52%, ẹkùn gúúsù ní 48%. Nínú èyí tí iṣẹ́ ti ń lọ lórí rẹ̀, ẹkùn àríwá ní 756 km yàtọ̀ sí ẹkùn gúúsù tí ó ní 409 km. Kebbi nìkan ní 316 km tí iṣẹ́ rẹ̀ ń lọ lọ́wọ́. Sokoto ní 240 km yàtọ̀ sí Èkó tí ó ní 220 km. Pẹ̀lú ẹ̀, iṣẹ́ ojúnà Èkó sí Calabar nìkan ni aráàlú mú ba ẹnu láì wo iṣẹ́ ribiribi tó ń lọ ní ẹkùn àríwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé ti ṣe àfihàn bí aya rẹ̀ ṣe kì í nílọ̀ kí ó má bu ẹnu àtẹ́ lu olóògbé ààrẹ àná Muhammadu Buhari lẹ́yìn ikú rẹ̀ lójútáyé. Fáyòsé ṣe àfihàn yìí lánàá nígbà tí ó farahàn lórí ètò òṣèlú Channels. Ó ní ẹni tó ti kú nìkan ni ọmọ Nàìjíríà máa ń yìn. Nígbà tí Buhari kú, òun fẹ́ jáde wá kàn án lábùkù bí kì í bá ṣe ti ìyàwó rẹ̀ tí ó ṣe ìdáwọ́kọ̀ fún un. Fáyòsé ní Buhari kò ṣe dáadáa nígbà ìṣèjọba rẹ̀, òun kò sí lára àwọn tó ń gbóríyìn fókùn. Ó ní kí ẹnikẹ́ni má yìn òun bóun bá kú nítorí ẹni kú ti lọ. Gómìnà àná fi ìṣèjọba Buhari wé ti ààrẹ Bọ́lá Tinubu tí ó gbè lẹ́yìn wípé ìṣèjọba Tinubu ṣe é rí, gbogbo bí nǹkan ṣe ń lọ lára ìlú ń rí, more open and accessible. Ó ní ọ̀pọ̀ nǹkan ni ó wáyé nígbà Buhari tí wọn kò sí nínú ìṣèjọba mọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Buhari kò pé tán, ṣùgbọ́n kì í ṣe ibi tí orílẹ̀-èdè yẹ kí ó wà ní ó wà báyìí. Fáyòsé ṣe àríyànjiyàn wípé Tinubu jogún bá ọrọ̀ ajé tó ti dì mẹ́rí, kí a má retí wípé àtúnṣe yóò wáyé mọ́júmọ́. Orílẹ̀-èdè ń ṣàárẹ̀, ọ̀run nìkan ni ó lè kó o yọ lẹ́ẹ̀kan. Kò sí idán tí ẹnikẹ́ni lè pa láàrin ọdún méjì. Ìṣòro ti gbilẹ̀, ó ti pinyìnkì. Ọrọ̀ ajé tí kò dára ni Tinubu jogún bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ apínnáká Ìkẹjà Electric ti kéde ọjọ́ 25 òkùnkùn bírímù 25-day blackout ní àwọn apá ibì kan ní ìpínlẹ̀ Èkó. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná ọjọ́ Ẹtì tí wọ́n fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ 28 oṣù keje títí di ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025 ni kò ní fi sí iná fún lílò. Ní àwọn ọjọ́ wọ̀nyí kò ní sí iná láàrin aago 8 àárọ̀ títí di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Discos ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí fẹ́ wáyé láti lè rí bí ṣe àtúnṣe ojú òpó Ọmọ́tọ̀ṣọ́ sí Ìkẹjà West 330 kV line. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣìṣẹ́-fẹ̀yìntì ọlọ́pàá kan Emmanuel Friday Irabore ti ké gbàjarè lórí iye owó àjẹmọ́nú tí wọ́n san fún un lẹ́yìn tí ó sìn lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá fún ọdún 35 35 years. Irabore tí ó fẹ̀yìntì láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ní ọjọ́ 1 oṣù keje ọdún 2025 ní òun gba $2,870,451 naira gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú gratuity. Bí ó ti ṣe àpèjúwe èyí ní èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà rárá, highly unacceptable. Nínú àfihàn fídíò tí ó gba orí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn ọ̀gbẹ́ni yìí bí ó ti ń ṣàlàyé àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì rẹ̀ tí ó kú sí $706,915. Ẹ̀sùn Irabore yìí pa kún ẹnu àbùkù láti ọ̀dọ̀ ará ìlú tí wọ́n fi ń kan ìyà tí wọ́n fi ń jẹ àwọn agbófinró lẹ́yìn ìfẹ̀yìntì ní Nàìjíríà. Bí ọ̀pọ̀ wọn ṣe ní àwọn kò rí owó gidi gbà, bẹ́ẹ̀ ni ìjọba kò wo ọ̀dọ̀ wọn. Lẹ́yìn ọdúnmọ́dún tí wọ́n fi sìnlú títí di àsìkò ìkóròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ alámòjútó owó ìfẹ̀yìntì PENCOM kò tíì fèsì sí ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Òṣèré ilẹ̀ Nàìjíríà Ọdúnladé Adékọ́lá ti pàdánù bàbá rẹ̀ Pásítọ̀ Henry Adékọ́lá. Òṣèré yìí ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ abanilọ́kànjẹ́ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pẹ̀lú àwòrán bàbá rẹ̀ àti àkọlé wípé "Sùnre o bàbá mi", bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì ṣe àfihàn ohun tí ó ṣe okùnfà ikú bàbá. Àwọn alátìlẹyìn àti olólùfẹ́ Ọdúnladé ti ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ láti ṣe àfihàn àtìlẹyìn wọn. Ọ̀pọ̀ ni ó gbóríyìn fún ìgbé ayé Pásítọ̀ Adékọ́lá bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní olùṣọ́ àgùntàn ní tòótọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òpin ọ̀sẹ̀ yìí ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Nàìjíríà yóò wàákò pẹ̀lú olùgbàlejò Morocco láìsí àṣìṣe níbi ìdíje ẹlẹ́ẹ̀kẹtàlá Women's AFCON Championship ní pápá ìṣeré Olympic ní Rabat. Bí ó tilẹ̀ jẹ́ wípé Morocco fẹ́ dá jìnnìjìnnì bolẹ̀, Super Falcons ti ṣetán. Wọ́n ti gbáradì láti má jẹ́ kí òmìnir kan mì wọ́n bí wọ́n ti ń retí àti fìtàn balẹ̀. Yàtọ̀ sí iyì àti ẹ̀yẹ tí àṣeyọrí yìí yóò kó bá wọn, wọ́n tún lẹ́tọ̀ọ́ sí mílíọ̀nù kan dọ́là. Ikọ̀ méjèèjì ni wọ́n ti jọ ní $500,000 $500,000 nípamọ́ pẹ̀lú bí wọ́n ṣe dé ìpele tí ó gbẹ̀yìn, ṣùgbọ́n kò sẹ́ni ṣetán àti pàdánù mílíọ̀nù kan dọ́là nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.